àwọn àgbààgbà ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ o láti dá sí ọ̀rọ̀ tó ń jà rìnrìn nínú ẹbí ológun ọmọ àti olú ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ tí ó dolóògbé ní nǹkan bíi ọdún mẹ́ta sẹ́yìn. irú gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ là ń sọ olóògbé Christopher Adébáyọ̀ Àlàó Àkàlà pẹ̀lú bí àwọn ọmọ ẹ̀ bẹ́ ṣe ti bẹ̀rẹ̀ ìjà burúkú báyìí olórí ogún ẹ̀ tí àkọ́bí ẹ̀ arábìnrin Olúwatóyìn Adérìntọ́ Àlàó Àkàlà tó sì ti gba ilé ẹjọ́ gíga tó fi ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ibùjókòó lọ láti jẹ́ kí wọ́n mọ̀ wípé wọ́n gbọ́dọ̀ hú òkú bàbá òun jáde káwọn ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ láti mọ àwọn ojúlówó ọmọ nínú gbogbo àwọn ọmọ mẹ́sàn-án tí àwọn mọ ara àwọn pé ó fi sílẹ̀ sáyé. láàrín ti pé ọjọ́ 12 oṣù kínní ọdún 2022 the 12th of January 2022 ní Àlàó Àkàlà ló máa kú lójijì èyí tó mi gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ àti ìpínlẹ̀ Ọ̀yọ́ títì. ṣùgbọ́n lẹ́yìn ọdún mẹ́ta ikú Àlàó Àkàlà ogun láwọn àti dìde nínú àwọn ìdílé ẹ̀ o tó jẹ́ pé ìjà lórí ogún ni wọ́n máa ń jà báyìí. lọ́dún tó kọjá ní Olúwatóyìn tó jẹ́ àkọ́bí Àlàó Àkàlà kọ́kọ́ fariwo bẹnu ó ní níṣe ni ìyàwó tó wọ́n fẹ́ lè yá àwọn èèyàn ìyàwó Àkàlà olóyè Kẹ́mi Àlàó Àkàlà ó níṣe lòun àti àwọn ọmọ ẹ̀ pàápàá ẹ̀ka tó ń jẹ́ Ọlámídé ó níṣe náà àfẹ́ jókòó lógún gbogbo ogún bàbá àwọn ó níṣe ni wọ́n ń dógún pé tí wọ́n á pé òun tó ń jẹ́ àkọ́bí àtàwọn ọmọ ìyá òun táwọn jẹ́ ọmọ ìyálé tí wọ́n pe àwọn sí eléyìí ló jẹ́ kí Olúwatóyìn Àlàó Àkàlà Adérìntọ́ kó gba ilé ẹjọ́ lọ tó sì jẹ́ pé ilé ẹjọ́ kò tí ì bá wọn rí ọ̀rọ̀ ọ̀hún yanjú. ṣùgbọ́n lásìkò tó sì ń rán ilé lọ́wọ́ ọ̀sẹ̀ tó kọjá mà ní Olúwatóyìn ló tún gba ilé ẹjọ́ lọ tó sì bẹ̀ ilé ẹjọ́ pé kán pàṣẹ kán lọ wú òkú bàbá àwọn táwọn sin lọ́dún mẹ́ta ní kíákíá ó lè tí wọ́n bá wú kán gba ẹ̀jẹ̀ àti àwọn nǹkan kan lára ẹ̀ kán wá fi ṣàyẹ̀wò fún àwọn bíi 9 tó fi sílẹ̀ sáyé ìyẹn àwọn ọmọ bíi òun Ọlámídé Adébùkọ́lá Ọlámípọ̀ Ọlámíjù Tábítà Ọlámíkúnlé ó ní tí wọ́n ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ fáwọn àwọn fẹ́ mójúlówó ọmọ káwọn ọmọ àlè káwọn tó pín ogún. Olúwatóyìn tó wá jẹ́ kó dì í mọ̀ pé òun fẹ́ kí gbogbo ogún bàbá òun kó má jẹ́ páwọn kan ló máa jókòó lé láwọn fẹ́ kó kan gbogbo ọmọ ìyàwó ọmọ ìyálé àti àwọn ẹbí Àkàlà lápapọ̀. kódà ó lóun fẹ́ kó kan àwọn tó bàbá òun ṣiṣẹ́ tó bá jìyà fún ọ̀pọ̀ ọdún tí ó jẹ́ pé ó yẹ káwọn náà tiẹ̀ gbà nǹkan nínú ogún ẹ̀. báyìí ní ọ̀rọ̀ yìí máa di ariwo tí ó sì ń jà rìnrìn ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé inú àwọn àgbààgbà ìlú Ògbómọ̀ṣọ́ kò dùn sí ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ yìí. bẹ́ẹ̀ la gbọ́ pé wọ́n ti ń ṣèpàdé lábẹ́lẹ̀ lórí bí wọn yóò ṣe dá sí wàhálà nínú ẹbí Àlàó Àkàlà bí wọn yóò ṣe pọ̀ tún àtòsí tí wọn bó yóò bá wọn yanjú ẹ̀ tá a sì gbọ́ pé ó ṣeé ṣe ká fọ̀rọ̀ náà tó kábíyèsí Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ Ọba Ghandi Àfọlábí Ọláoyè Òrúmọlẹ̀ kẹta ká fọ̀rọ̀ náà tó kábíyèsí létí láti darapọ̀ mọ́ wọn láti yanjú gbogbo ọ̀rọ̀ àti wàhálà tó fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn inú ẹbí Àlàó Àkàlà nítorí ogún.